Ẹ̀yin tèmi, alhamdulilayi rabbil alamin is another day. Thank you for joining me. May God continue to bless you. Tá a bá kú ìṣe ò tán, èèyàn tó níyà kò kí ń bá wọn dégbò ẹ̀yìn. Mo fẹ́ fi program yìí, mo fẹ́ fi pẹyẹ méjì ni. So I'm using this opportunity to say congratulations to Odunlade Adekola. Àwọn important fans mi pọ̀ nínú Nollywood Yorùbá ṣóyé yín. So Odunlade Adekola is one of them. So mo fẹ́ opportunity sọ yìí pé congratulations to him, congratulations to Funke Akindele, congratulations to Brother Sagi àti àwọn yòókù náà ṣóyé yín, Ọmọwùmí Dàda, Ransom Noah, etc etc. Then mo tún wá fẹ́ fi opportunity yìí again tún help brother mi Odunlade Adekola pé láti sọ fẹ́yìn èèyàn pé wọ́n ní kẹ́ ẹ yé lo Odunlade Adekola tweeted pé kẹ́ ẹ yé lo picture àwọn káàkiri bí ilé oúnjẹ bí ilé ẹja like recently like wọ́n ṣe promotion kan tó jẹ́ wípé bí i promotion ni I thought he was aware tí ó ń jẹja àwọn ìyẹn tó wọ́n lò ó torí pé ó jẹ́ ọmọ olóríire gbogbo ẹ̀rọ là ń gbàdúrà pé kọ́mọ wá jẹ́ olóríire. So brother mi Odunlade Adekola, mi ò fẹ́ kẹ́ ẹ bínú púpọ̀ jù, ẹ má bínú púpọ̀ jù. Irú àwọn tó bá ṣe bẹ́ẹ̀ gan ẹ má gbé ìgbésẹ̀ lé wọn ìgbésẹ̀ kankan lórí wọn. Àwọn náà bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn náà ti máa kọ́gbọ́n ṣóyé yín. Wọ́n ní tí wọn ò bá permit yín láti lo picture àwọn fún advert yes advert tí wọn ò mọ̀ nípa ẹ mọ́ ní kẹ́ ẹ mọ́ lo picture àwọn mọ́. Seriously, I thought that advert bóyá wọ́n sanwó fún not knowing that bí èèyàn yẹn ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó òun náà ló fi lò fún advert tó ti ń jẹja. So wọ́n ní without his permission kẹ́ríyé lo kíní yẹn mọ́ kẹ́ mọ́ lò mọ́ èèyàn tó létí kétí rẹ̀ gbọ́ kílà ó ní bí wọ́n ṣe pé kíní yẹn tó jẹ́ pé when it's taken to higher level ó níye tí èèyàn tó bá ṣerú ẹ̀ tó máa san. You are not given the permission to use somebody's picture ó wá ń lo picture èèyàn fi ṣe advert ó níye tí wọ́n máa san èèyàn tó bá ṣerú ẹ̀. So ìwọ tó bá fẹ́ kí ọmọ alálùbáríkà Odunlade Adekola kó bẹ́ẹ̀ ṣe advert ẹ pé kò ní gbowó púpọ̀ ó tẹ̀lé ṣe for free. Bọ̀dá mi ọ̀wọ́n Odunlade Adekola on point ló ń sọ̀rọ̀ on point by 2. Congratulations once more. Orí yín ló dáa oníkálukú náà látọrọ ọmọ alálùbáríkà orí yín ló dáa. Ṣé wọ́n wà lọ gbé unnecessary person wọ́n lọ mọ̀ fi ṣe picture wọ́n mọ̀ fi picture rẹ̀ ṣe advert ẹlẹ́nu bẹ̀ ni orí yín pé síbẹ̀ ni orí yín wà ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbà ládùúgbò bẹ́ẹ̀ lọ́lọ́run bá yín gbà á. Have you forgot one of your song? I am a winner. So alhamdulillah ẹ̀yin tèmi ẹ ṣe gan púpọ̀ ọ̀rọ̀ yìí ti ń pọ̀ ọ̀rọ̀ yìí dẹ̀ ní fídíò yìí dẹ̀ ní nǹkan tó wà important mo fẹ́ sọ màá sọ rẹ́bẹ́tẹ́ ẹ bá mi wò tán seriously. Èèyàn kan ló kàn sí mi ó ní on point by 2 obìnrin tó ṣe nǹkan oṣù mọ́ ṣé èèyàn lè mọ bá a sùn yes or no bó ṣe test mi nìyẹn. Then kí ni ewu tó wà ń bẹ̀ obìnrin tó ṣe nǹkan oṣù mọ́ ok lálàkọ̀kọ́ jẹ́ explain by kí n tó débi question kí ni wọ́n understand pé obìnrin ò ṣe nǹkan oṣù mọ́ tá bá nídìí lóyìnbó that is menopause. Kí ni wọ́n understand by menopause? Menopause ni pé kò sí enough estrogen, the body is no longer supplying enough estrogen sí ovaries láti dípò máa wá di menses, that is it. So kò kí ń ṣàrùn kò kí ń ṣe infections kò kí ń ṣe gbẹ̀mígbẹ̀mí. So ó dáa kẹ́ mọ́ bá wọn ní àjọṣepọ̀ ìgbà yẹn ẹ máa fi close ẹ máa fi rẹ́ dẹ̀ báwo lobìnrin ṣe understand ara rẹ̀ sí. Dẹ̀ kí tó lọ further ẹ̀yin tèmi tí ọkùnrin bá ti dàgbà tí àgbà tó dà yẹn tó ti lead sí erectile dysfunction or all sorts àwọn that is a kind of menopause fọkùnrin. Tó bá ti understand ọkùnrin tó béèrè question yẹn lọ́wọ́ mi tó bá ti understand pé àsìkò kan wà tí ọkùnrin náà máa ń dàgbà tí ara rẹ̀ ò ní mọ́ pépépé mọ́ so wàá wá rí i pé ìbálòpọ̀
ìyàwó rẹ kò kí ń ṣe àrùn torí stage ni is process of life. Every woman ó máa dé stage yẹn, but you as a woman tó ń gbọ́ program yìí, báwo ló ṣe understand menopause sí, báwo ló ṣe accept body ẹ̀ sí? Àsìkò tó yẹ kíyàn calm nìyẹn, àsìkò tó yẹ kíyàn mọ̀ nǹkan tá a máa jẹ, àsìkò tó yẹ ká mọ̀ nǹkan tá a máa mu. A kì í mu caffeine because nígbà menopause àwọn kan máa ń express nǹkan tó ń jẹ́ hot flushes. A kì í mu sìgá, a kì í mu tí, a kì í wà níbi tí ó gbóná púpọ̀ jù, a kì í wọṣọ tó tight, a kì í wọṣọ tó mọ́ru. Àwọn kan nínú yín energy drink ẹ máa mú ní late hour. Ìwọ tó bá ti mú energy drink ní late hour ó contain caffeine, wọ́n máa sweat anyhow. Tí wọ́n bá wà nínú yàrá kan sìn pẹ̀lú àwọn èèyàn, wọ́n feel ooru 20%, ẹ̀yin wọ́n máa fi tìtì 100% more than wàá fẹ́ lè ké. But ìwọ tó bá ti experience rẹ̀, mo ti ní ẹ máa mu energy drink ní late hour. Then tó bá ti ń feel bẹ́ẹ̀, ìwẹ̀ máa wẹ̀ máa calm spirit ẹ. Ẹ máa jẹun ṣóyè yín, ẹ include vegetables, ẹ include àwọn natural herbs yìí tó máa calm spirit yín. Kíní yìí pọ̀. Then ó ní kíní ewu tó wà nú ẹ̀. Ewu tó wà nú ẹ̀ nìkan ni pé àwọn obìnrin míì mọ̀ understand the body wọn ò mọ̀ nǹkan tó yẹ káwọn lò ṣóyè yín. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe tá à ń sọ pé káyámátá ìgòrò tó là ara káyámátá náà ni. Is a kind of hormone replacement tó yẹ pé wọ́n máa fún yín ní more estrogen nínú ara yín. Ẹ need láti include ẹ̀ nínú oúnjẹ yín. tó ìwọ tó bá ti understand bó ṣe máa manage ara rẹ̀ ò ní mọ̀ gbẹ, because tí obìnrin bá ń gbẹ ní àsìkò menopause yẹn àwọn obìnrin wọ́n máa ń tend to dry. Tí obìnrin bá ń gbẹ tó ọkọ rẹ̀ bá ṣe ìbálòpọ̀ fún ó lè lead sí bruises. Tó bá dẹ̀ di bruises ṣe mọ̀ para ti dára àgbà ó lè mọ́ tètè san. Then àwọn tó bá wá ní diabetes ṣe mọ̀ pé gbà mí ó lè pẹ́ kó tó jiná, ewu tó wà bẹ́ẹ̀ nìyẹn. So tó bá dípò obìnrin ń gbẹ gbogbo orun kan báyìí tó yẹ pé obìnrin ò rí manage tí ara rẹ̀ ṣì ń gbẹ ṣóyè yín. Nǹkan tẹ́ máa wá náà ni ẹ máa wá lubricant, ẹ máa sábà máa lo lubricant so that kó má fún yín ní bruises. I believe mo ti answer question yẹn ṣóyè yín. Then to further go on ẹ̀yin ti tèmi, àìmọye àwọn tó ti wọ menopause tí wọ́n gbádùn ìbálòpọ̀ gidigidi through àwọn ṣáàbà pẹ̀lú mindset yẹn báwo ló ṣe accept ara rẹ̀ sí. Then ó yẹ kó understand pé kíní tó menopause yìí kò í ṣe gbẹ̀mígbẹ̀mí, is something that you should welcome, enjoy rẹ̀ and adjust your lifestyle. Èmi nìkan kọ́ ni mo sọ pé àsìkò yìí àsìkò tí yẹn ń gbádùn ọkùnrin ni tó bá rí manage. Direk Wellens Jones ẹ̀yin mọ̀ Direk Wellens Jones mi mọ̀ bí a mọ̀ pé Wellens yẹn dáadáa ṣé ẹ mọ̀ pé gynecologist ni èrò náà gynecologist ní America something like that. Ó ṣe ìwé kan tó popular tí wọ́n pè ní Every Woman. Nínú ìwé yẹn ó sọ nínú ìwé yẹn ó ní mo need láti quote ẹ̀ kẹ́yìn kan lè bá understand pé over exaggerate kan tó ń jẹ́ menopause yìí. Ó ní kí ẹ̀yin kan máa sọ wípé àwọn ọmọdé nìkan ló ń gbádùn ìbálòpọ̀. Ó ní it is unfair on the elderly women nítorí pé àwọn náà ní capacity láti enjoy ìbálòpọ̀ láti ìgbà kékeré títí di ọjọ́ ikú. Ó ní over exaggeration ìdí ó létí ní pé obìnrin ò lè bímọ mọ́, obìnrin kò ní lè bímọ mọ́, kò sí menopause kò ní lóyún dípò tó máa bímọ. Ọ̀rọ̀ yìí pọ̀ ẹ̀yin tèmi time dẹ̀ ti ń lọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn obìnrin tó bá nígbà tí wọ́n wà like youthful ṣóyè yín pẹ̀lú ọkọ wọn tí wọ́n rí ọkọ wọn lérèkórè tí wọ́n experience the 4 phases of ìbálòpọ̀ tí wọ́n máa ń dà tí wọ́n á lé tó at the end of the day wọ́n máa dé resolution stage, that's the last stage. Wọn ò kí ń tètè wọ menopause. Tí wọ́n bá dẹ̀ wọ menopause wọn ò kí ń tètè dry. So nǹkan tí mo bá kàn ṣe pé ẹ̀yin tẹ́ bá wà ní far places ẹ má abandon ìyàwó yín, ẹ máa pè wọ́n, ẹ jẹ́ kó máa feel like a woman, ẹ máa ṣe conversation tó yẹ kó lè lead sí kóbìnrin máa wet. Ìyẹn náà sì lè help ẹ̀ kódà tó bá wọ menopause kò ní tètè máa gbẹ. Mo believe pé mo ń pass message because nísìn obìnrin ṣẹ̀ṣẹ̀ bímọ kó bímọ méjì ẹ ti fílẹ̀ 4 years throughout 4 years yẹn obìnrin yẹn ò wá wet kan. Irú àwọn obìnrin tó mọ́ tètè gbẹ nìyẹn, wọ́n máa tètè wọ menopause, wọ́n máa tètè wọ menopause wọ́n máa wà more frustrated.
ọ̀rọ̀ yìí lórí menopause mo sọ fún yín nínú program kan mo ní kò lè tán nísìn ó sì máa ń pọ̀ ṣe rí low estrogen nínú ara ó máa ń tẹ̀m náà láti jẹ́ kí bones kó reduce òun ló máa ń lead sí osteoporosis loss of bones so ìwọ as a woman ẹ ní láti include calcium ẹ ní láti include eglo unnatural herbs tó ní calcium dáadáa nínú ṣóyè yín màá tún wá next time màá tún wá sọ so ẹ go low on yogurt tó ní low fat yogurt tó ní low fat yeast tó ní low fat ẹ include milk then soy milk ó ní natural estrogen tó máa mú sí ara but everything need to be like balanced no kò yẹ kó pọ̀ jù ó yẹ kó wà like in moderation because tí irú àwọn estrogen products yẹn bá pọ̀ nínú ara náà ó lè lead sí a kind of cancer ẹ̀yin tèmi ẹ balance ẹ up pẹ̀lú black seed powder ó ní lot of nutrient tó jẹ́ pé ó dáa fún obìnrin ní menopause stage then ó máa ń jẹ́ kíyàn calm ó máa ń jẹ́ kíyàn rọrùn sùn because part of menopause symptoms ó ní pé hot flushes loss of memory loss of facial beauty kí ojú máa dry kí skin máa dry kí irun máa thin kí ìrònú èèyàn kó máa rí bákanbákan you know o ní feel happy o ní mọ nǹkan tó ń jẹ́ kí o feel sad but you just be feeling sad ẹ ní láti balance ẹ up pẹ̀lú àwọn natural things in absence of everything tí mo sọ yìí ẹ wá black seed powder ẹ máa lò ní last thing at night mo believe pé mo pass message ẹ jẹ́ kí n sọ fún yín o ní tó bá ní ọkọ bọ́ tó obìnrin tó ti wà menopause understand yourself tó bá jẹ́ pé ojú ẹ ní o like touche up tó bá jẹ́ pé irun ẹ ṣe bákan mo ní ẹ touche up tá a bá tí kú iṣẹ́ ò tí tán tá a bá kú iṣẹ́ ò tí tán understand your body brace it up accept it enjoy whatever you are doing ọ̀rọ̀ yìí pọ̀ ẹni mo ṣe sọ̀rọ̀ yìí gan mo ṣáà ṣẹ̀yìn rántí pé àwọn kankan mi wà tó yẹ kí n sọ but nevertheless ẹ jẹ́ kí n stop bẹ́ẹ̀ pé ìwọ ló lára rẹ ìwọ ló mọ kan tó lè lò it is menopause welcoming idea ni báwo ló ṣe mọ̀ sí this is on point by 2 using my words for this bye for now.